ọmọ Yorùbá a kú oríire. Eléyìí tí mo gbé wá fún yín ní àsìkò tá wà yìí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ kọ́kọ́ máa kíra yín kú oríire náà. Àní ẹ máa èmi ti kíra mi kú oríire kọjá lè ní torí pé kí ni eléyìí tí mo tún gbé wá yìí ọ̀nà àrà ọ̀nà tún ní ẹja máa yó ká máa yọ̀ pé kí ni pé owó yóò tún sọnù. Ọlọ́run ṣe àdúpẹ́ o. N pé owó yóò tún sọnù mọ́ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti wò ó lọ wọ́n ti wò ó bọ̀ kódà ẹlòmíì tún fowó ẹ̀ tọrẹ nítorí ogun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ kábíyèsí Elédùmarè. Èmi ti ráwọn tó tí wọ́n mówó wọn tí wọ́n rù tí wọ́n dẹ̀dẹ̀ kọ́ lọ dànù tí wa ò ní rí bẹ́ẹ̀ o. Àágùn wa ò ní já sásán. Fún ẹ̀yin tí ẹ̀ bá àwọn bàbá wa tó wà wájú mi ọ̀rọ̀ lọ́rọ̀ ń dúró lẹ́nu mi bàbá ẹ bá mi dárúkọ yín fáwọn tó wà ní. Ẹ ṣe púpọ̀ orúkọ mi ní Bishop Adesina, the director of orúkọ mi ní Bishop Adesina, fantastic, the CEO of RBE Virtual Bank. Ẹ ṣe sà. Ṣé mi sọ fún yín mo sọ fún yín ẹ̀yin lẹ gbọ́ mo sọ fún yín mo ní àwọn àgbààgbà wa nínú Yorùbá nation látòrí bàbá wa emeritus merited intelligent distinguished professor Adébánjí Akíntóyè Steve àti bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó bàbá dání ẹkùn ọkọ Fúlàní ọmọ Yorùbá eléyìí gbẹnu tán mo náà bàbá yìí ṣe gudugudu méje yàyà mẹ́fà lára àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ni mo dìdí kódà wọn kì í ráyè bọ̀ sí wàyí wọn ráyè ẹ máa rí pé gbogbo àwọn tó kọ́kọ́ ń gbé wọn wá ọ́ ń jìnà síra wọn oko ìzúùmù ni nígbà tí wọ́n kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ RBE mo kọ́kọ́ wò pé ọmọ Yorùbá kan tó wọ́n ti fẹ́ wá gbà wá mo bá kọrí mo ta ọkọ̀ létí kó dorílẹ̀-èdè bẹ̀rẹ̀ mo lọ pé bàbá wa Professor Bánjí Akíntóyè mo pé bàbá wa Chief Sunday Ìgbòho mo ní ẹ̀sà rúbàtàn polówó yìí ǹjẹ́ mọ̀ sísá torí ń tàn bàbá bàbá ti lọ́wọ́ sí gbogbo ìbọn lè lọ́wọ́ sí ń tọ́ bá dẹ̀ ti lọ́wọ́ sí dandan túláàsì gbogbo àwọn ọmọ Yorùbá a gbọ́dọ̀ lọ́wọ́ sí èmi kan ti lọ́wọ́ sí o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti ní Uber account ọmọ Yorùbá tí ó bá ti ní mo sọ fún yín mo lórí àwa ọmọ Yorùbá pé gbogbo ayé ló mọ̀ pé ogun ti fẹ́ bẹ̀rẹ̀ Nàìjíríà ìwọ tó bá sì lówó tó wá náà kó sí Nigerian bank lásìkò tá a wà yìí tó tètè tí ó tètè ṣe kí ni ó tètè lọ sí Uber ìwà ìyọ̀wò nu àwa tá a bá ní Uber la máa rówó náà tógun tí ogun bá máa bẹ̀rẹ̀ bàbá mi kó má dàbí pọ̀rọ̀ lọ́wọ́ tí fẹ́ máa dùdù lẹ́nu mi kẹ́ bá ń ṣàlàyé fún ọ rápẹ́ díẹ̀. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Ẹ sà ẹ̀yin lè ṣe jù sà. Ọlọ́run á wà pẹ̀lú wa orílẹ̀-èdè Yorùbá tí à ń lépa látẹ̀wá lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa ní àwa diaspora akéde òkú wálé. Àmín àmín àmín. Now a mọ̀ wípé a ti ṣàlàyé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà rúbà ti ń ṣiṣẹ́ sìn is 2 years bàbá Akíntóyè ni wọ́n lọ́ọ̀jẹ̀ rúbà owó ilẹ̀ Yorùbá ni pépà ẹ̀ ta fẹ́ máa ná tàbí tí ń ná láti ná so pépà ẹ̀ tí a bá gba orílẹ̀-èdè wa tí Central Bank wa dúró tí satellite Central Bank wa tó bí gbogbo àwọn báńkì ilẹ̀ Yorùbá ẹ̀ náà máa yí gbogbo kíní programme wọn sí rúbà so kò ní jẹ́ náírà ọ̀nà ọmọ rúbà owó wa ní pépà yẹn tí àwọn kan ti rí àwọn kan wọn rí ó wà ní ọwọ́ bàbá ṣùgbọ́n òun la máa ná àti kán yẹn o àti kíní so òun la máa ná but ní ọwọ́ lọ́wọ́ báyìí owó
owó rúbà yìí ní orí nǹkan tá à ń pè ní crypto blockchain network ni ó ti ń ṣiṣẹ́ nítorí à ń test run market láti fún rúbà tí a máa ná yìí ní trade analysis, and èyí ó jẹ́ ìwúrí fún bàbá wa tó bá jẹ́ Akíntóyè àti report tí wọ́n gbà tí ó wúlò fún wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ ní àjọ àgbáyé. Apart from that, ó tún jẹ́ ìgbésẹ̀ láti ran àwọn èèyàn wa nílé lọ́wọ́ láti gbé owó wọn kúrò ní abẹ́ náírà tó ń fìdí rẹmi sí dọ́là lójoojúmọ́. Rúbà is $12 and is stable. And is stable. Lóòótọ́. Bẹ́ẹ̀ni, and is stable. $12 ni and is stable. So kìí ṣe owó aládàáni. A ní àwọn ọmọ Yorùbá kan tó ṣe owó aládàáni, tẹ́ bá ti gbọ́ Oòduà coin, owó aládàáni ni. Èmi tẹ̀ lọ bá àgbà nípa Oòduà coin àwọn náà tí mọ̀ náà. Ìmọ̀ aláwọn àgbà tó ń ṣe owó aládàáni ni crypto kìíní ni a dẹ̀ bá wọn kí rúbà tó jáde wọ́n ti ń ṣiṣẹ́ àbáwọn sọ̀rọ̀ rí. A ṣe fífín ìdíkòkò, a ṣe ìwádìí kúlẹ̀kúlẹ̀, a mọ bó ṣe rí. Then kọ́kọ́rọ́ ìdarí ẹ̀ kò sí lọ́wọ́ ọmọ Yorùbá. Kò dàbí tiwa yìí. So bó tilẹ̀ jẹ́ wípé ẹni tó gbé wá sí fáwọn ọmọ Yorùbá lòun náà ó ní báńkì níbẹ̀ níbọ̀ owó yẹn Oòduà kan yẹn nẹ́ẹ̀tì kìíní yẹn kì í ṣe ọmọ Yorùbá. So tó túmọ̀ sí báàlì ìgbẹ́kẹ̀lé lọ títí. A lè control ẹ̀. So bó bá yẹ láti máa ṣòwò wa. Àti wípé kò tiẹ̀ kàn wá owó iléeṣẹ́ aládàáni ni cryptocurrency ni but rúbà owó orílẹ̀-èdè ni owó orílẹ̀-èdè Yorùbá ni. Then a gbé ìgbésẹ̀ láti gba contract blockchain network ti wà. Really? Àwa là ń control ẹ̀. Bẹ́ẹ̀ni láìsẹ̀nsì ti yín. Àwa là ń control ẹ̀. Àwa ni gbogbo ibi tó rìn dé àwa la tú sílẹ̀. Ìwọ tó bá fẹ́ dá báńkì rúbà tiẹ̀ sílẹ̀, àwa la máa léèjì ẹ̀ tí báńkì ẹ̀ máa ná rúbà. Tá a bá fẹ́ disconnect. Ìyẹn túmọ̀ sí pé dàbí CBN. Àwa fẹ́ disconnect yẹ. So gbogbo nígbà tá a bẹ̀rẹ̀ bí méjì ní wa, a ní àwa RBE, a dẹ̀ ní àwọn rúbà portal, àwọn tó ń pè àwọn rúbà cash, yágbóyájú bá mọ Lamid, àwọn ló wà nídìí ìyẹn ní Dubai, ló wà nídìí ìyẹn. So gbọ̀lé ní àwa méjì yẹn á ti di mẹ́jọ 8. So tí gbogbo wọn ní rúbà company báńkì tí wọn a ní olókun ní Gambia. Tó túmọ̀ sí pàtí progress. So that's what they call blockchain. Tí a bá ní orílẹ̀-èdè wa tó ń sìn tá gbé satellite ti wa sílẹ̀, irú crypto kìíní wa a ní collapse ẹ̀, a máa sọ di blockchain company ni a tún máa fún àwọn ní satellite. So that is bí irú àwọn Binance wọ́n ṣe dìde nìyẹn. Irú company yìí náà tó ń tàwé Amazon is one of the biggest blockchain company in the world. Kò sí anywhere in the world tó lè ra Amazon. Àwọn ló wá fún Nàìjíríà ní network tí wọ́n fi lo kíní voters card wọn tó fi ṣiṣẹ́. Nàìjíríà san owó fún wọn. So it shows that they have a very wide coverage. So those are the things. So what we do is àwa ìkan nínú àwọn blockchain company wọ̀nyí, so àgbàyè lọ́dọ̀ wọn. So bí kéèyàn rí lé ní kó lè rẹ́ǹtì ilé, ìwọ́n pé
wọ́n ló ní ilé Òjèmí ẹ̀ so bó bá ṣe wọ́n ló lè so we use our network and it's global. It's not restricted to any country. Kò lè sí lábẹ́ ìlú kan. So ìlú ọmọ Yorùbá ni. So àwọn èèyàn wa a ti rí wípé àwọn èèyàn wa nílò number one ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́. Ẹlòmíì á máa sọ̀rọ̀ rúbà bí wípé rúbà yẹn iléeṣẹ́ ni. No, owó ni rúbà. Kọ́rẹ́nsì ni iléeṣẹ́ tiwa ò ní RBE, ó ní orúkọ tó ń jẹ́ when you register company for RBE virtual bank lórúkọ tiwa. Aláwọ̀ míì rúbà portal wọ́n ná rúbà, a ní olú òkun virtual bank wọ́n ná, a ní ABC virtual bank àwọn ẹ̀ wà ní sáàdì bíi Kogi, Kwara, bàbá gẹ́gẹ́ ojú àwọn ló ń ṣe alákòóso ìyẹn ABC virtual bank. So gbogbo báńkì ti pọ̀ tó ti ń ná rúbà. So unlike what we just two of us 2 years ago, so that's it. Now báńkì tó mú tí nǹkan tó lè pé Bishop Adesina sí ni wípé o fẹ́ confam pé báńkì báyìí o ṣé ó wà registered. Ìyẹn la lè sọ fẹ́ kí lórúkọ báńkì ọ̀hún á jẹ́ kó mọ̀ pé ó register ó ta rúbà. So that is all. Now àwọn kan béèrè báńkì wa yẹn ṣe bí tap ló ṣe rí. Nǹkan ń tètè yé ọmọ Yorùbá, nǹkan yìí tètè yé wọn. Ní ìlú tó wà báńkì tó ń lò nílùú yẹn ṣé bí tap lórí. So mo understand àwọn tap àbí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn they are just virtual bureau de change. Virtual bureau de change ni wọ́n tó yàtọ̀ sí bank structure tó ń lo network. Títí wọ́n lákàntì sí àwọn orílẹ̀-èdè káàkiri bẹ́ẹ̀ yẹn, wọ́n dẹ̀ lákàntì sí ìlú yín. Tẹ́ bá sẹ́ndì owó ó wọ àkáǹtì wọn ní ìlú tẹ́ ẹ wà, wọ́n ti rí details ẹ̀ immediately, wọ́n lákàntì ibi tí o fẹ́ sẹ́ndì owó lọ. Wọ́n á lo details ẹ̀, wọ́n fi credit ẹ̀ lọ, wọ́n ti ṣe bùrúdìjẹ́, wọ́n ti rí tí wọ́n bẹ̀. That is what they do. So it's not that bó ṣe send dollar yẹn automatically ó yí sí náírà. No, wọ́n ṣiṣẹ́ lẹ́yìn ni. Now but we have a direct network tó jẹ́ tiwa gangan, and knowing that you cannot send naira now from Nigeria Naira Bank bí bẹ́ẹ̀ ṣe wà lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà tó yìí kó wá sẹ́ndì náírà yẹn sínú báńkì Benin kó lè wọlé. SEFA ní báńkì nẹ́tíwọ̀kì wọ́n recognize. So a ní àkàwé we should know what we are going to wọlé. So na Yorùbá nation have its own coverage which is rúbà ní báńkì Yorùbá ló mọ̀. So o lè sẹ́ndì náírà bẹ́ẹ̀ yẹn pé ṣe kò nítorí ẹ̀ ní àwọn 419 ṣe máa ń gbá àwọn Yorùbá. We are too lazy to understand this nǹkan bí magic ló la fẹ́ la like. There is nothing like magic. You can't send naira straight into the Ruba or any national currency straight into the Ruba banks. Ruba itself is a national currency of Yoruba. Even though Ruba ìgbà orílẹ̀-èdè wa, but ó ń ṣiṣẹ́. So we create WhatsApp customer care platform. Because WhatsApp is universal and we want to reach all our people all wherever they are to attend to anybody. We cannot do that on the system because the system will have limits of information to respond to. We want to respond to you as simple as you are, as blunt as you are, be able to correct you as
system will not allow us to be able to do that. So we want to, even in Nigerian banks or some other country bank, they create customer care WhatsApp where you, when you have issues, you can chat them, and anybody on the customer care will respond to you to help you do your account. During the lockdown, it was WhatsApp customer care everybody is using. You can't go to bank. Yes. You stay at home and chat the bank WhatsApp. Somebody elsewhere is responding to you that is responsible to that particular problem you are having. So that is what we did. So you don't have to be optimistic about is it WhatsApp or okay. You don't know how to use the system that is available yet. You don't know how to use it. Àwọn tí ó mọ cryptocurrency lò, fine, they will use it direct without contacting us. But there's many of us that this thing is new to us. It's new to us. You have never operated a crypto transaction before. You can use Ruba to send crypto to another crypto wallet. You can use Ruba to receive crypto from another crypto wallet directly without contacting us. You can use your Ruba wallet to send Ruba itself to another Ruba user, just the way you send Naira from Naira bank to another Naira bank, or you send your dollar money from dollar bank to another dollar bank. You can use Ruba to send Ruba to another Ruba bank. But when you want to send another country currency, not crypto, another country currency, you can't send it direct. You have to use Burundi change. Yes. You have to use Burundi change. And so that is what we have given you the platform through the WhatsApp to chat us that I want to fund my Ruba account with Naira. Somebody with Naira will attend to you. I want to fund my Ruba account with dollars. Somebody with dollar will attend to you. I want to fund my Ruba account with pounds. Somebody with pounds will attend to you. I want to fund my Ruba account with Sefa. Somebody with Sefa will attend to you. Also, if you want to withdraw, also I want to withdraw social account from my Ruba account into a Sefa or pounds or Naira or dollar account. Somebody will attend to you. And what you need to do is to provide that bank account that take that money you want. And that's the reason it's possible for you to have the Ruba account. Maybe you are in Nigeria and you can pay somebody in UK because you just provide the UK account and say withdraw my Ruba and credit so pounds to so. It will be done within 15 minutes. Yes. The person will receive it. You can't try that with Nigerian banks. Even if you don't have domiciliary account in Nigeria bank, you can't send any money to the diaspora. So and your tap and all those ones cannot send money from home to diaspora. Can only send money from diaspora home. It's one way ticket because they don't have network. And they are doing they are doing their business, and so I'm not here because of those sort. Everybody is into their business and they are doing their perfect work according to their ability. They've done a good job and they assist a lot of us in diaspora sending money home. All those startup and all that. So that's not what we are saying. But for knowledge and understanding of our people, trying to compare things, we are not here for competition. We are not here to compare or something. This is a bank using an independent nation network. Yes. So to convert to the money of that nation, you have to go to Burundi change. So that's it. And apart from that, it function on crypto network. So if you know how to use cryptocurrency, you can operate direct. So that is a simple thing that you need to. Even in US where you have dollar is on crypto, that's what they call USDT. You can operate direct in US. But if you want to do it in Naira, you will go to Burundi change. The same in UK is you want to fund your pounds into any crypto, you can do it direct.
and that is what you call GBP, is on crypto network. It's pounds, Great Britain pound is on crypto too. But if you want to fund in naira, you have to go through Bureau de change. So that those are the things. It is only crypto network that have that universal access. But when you are talking about country currencies, it's limited to that country because it's using SWIFT code of the central bank of that country. Even in Nigeria, bank in Nigeria cannot just send your naira to abroad to turn to dollar here. Yes. They will say they won't even give you the dollar. They will say go and find your dollar. Here you can reach. Nigerians buy their dollar from Aboki Bureau de change and now use it to credit their domiciliary account, and before they can now have the process how to forward it. So we know Nigeria is not a country like that, but these are simple things to understand. The difference between SWIFT code and blockchain network. So Yoruba is a Yoruba nation, national currency, a proposed currency when we get to our independence country, and presently is functioning using the crypto blockchain network. So it's working using the crypto. Now we did not say it's working using the SWIFT code. Where is our central bank? So you will know that if you want to use it, then it will be through the crypto access. Then if you don't have crypto experience, we have created a platform through the WhatsApp customer care to receive your SWIFT code currency network, which is the country fiat currency you are spending, and help you convert it into Yoruba, and also vice versa out. So these are the simple things that people need to understand. And lẹ́yìn yẹn a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ráńpẹ́ bí a ṣe lè lò ó lórí wẹ́bsáìtì wa, app wà ńbẹ̀ tẹ́ bá school lọ́sọ̀ bí a ṣe lè lò ó. Then lẹ́yìn bí a ṣe lè lò ó, a ṣe ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ lórí FSSC wa, ìwé ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Yorùbá. So the financial and social security code. Bàbá Kító ní kó kálukú máa lọ gbà sílẹ̀. So inú báńkì láti bí Nàìjíríà náà ṣe ń lo báńkì generate BVN, so òun la ṣe ń lo Yoruba bank sí wa fi generate FSSC wa and all that. So it's verifiable, and that's what we're going to use to identify our indigenous citizens. So those are àwọn nǹkan míì tún bọ̀, so ọ̀n tó bá dé làwọn máa sọ wọ́n bọ̀ ibi tá a sì dé nìyí. So náà màá ṣàlàyé bí a ṣe lè rẹ́gísítà sáìtì wa ní tó bá ti lọ sí orí website Chrome www.rbebanking.org. So máa gbé wẹ́bsáìtì ìwà jáde rbebanking.org. Zero r àti g.org www.rbebanking.org ó máa gbé jáde. Now customer care wa tẹ́ lè pè sí òun ni +234 90 670 50000 +234 90 670 50000. Now zero mẹ́rin ló parẹ́. Now má pè direct nítorí o rí wípé bí Nigeria number ni, má pè direct, it's computer system something. Kò sẹ́ni tó máa gbé chat, and the worst you can do is to record voice to send there. We are working on to make sure all our customer care have speakers also, so that wọ́n lè máa gbọ́ àwọn tí ò lè type tó fẹ́ lọ sọ̀rọ̀ náà, because we discover that
wípé àwọn míì, because baba let us know we should make it as simple as possible. We know before àpọ́nlé ni a máa sọ Yorùbá akàwé jù amọ̀wé jù amọ̀ tó kàwé láàrin wa tó mọ̀wé. Yorùbá is largely illiterate now, you can't hide it. Largely ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ó máa rí èèyàn tí wọ́n fún ní instruction tó kọ́ síbẹ̀ gàdàgbà á rí àtúnpadà tún máa béèrè lọ́wọ́ ẹ̀, so you be confused say what is happening. pé kí ló ń ṣẹlẹ̀ ṣó lọ school ṣá. tí wọ́n ti fẹ́ ní ìyàwó ni. I mean mo mọ̀ bóyá màálù tó ń jẹ ni I don't understand. wà á léèyàn tó máa sọ pé forward your name, your this your that your date of birth or kìíní kan. Ó tún máa sọ síbẹ̀ wípé where should I forward it? Ibo náà ti gbà ẹ sọ̀rọ̀ pé kò forward yẹ ibo àbí so ẹ̀kọ́ ti ṣe àwọn ọmọ Yorùbá gan-an. torí ẹ̀rọ láyé ní kọ́ máa jẹ màálù. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. So you can chat. There are people 24 hours responding to people's requests, transmit and all that. They will attend to you. And another thing, don't think that when you are chatting that line, wípé èèyàn kan ló wípé visualization ló bá sọ̀rọ̀. No, I'm always busy. Àwọn èèyàn pọ̀ tó ń ṣiṣẹ́, gbogbo nǹkan tó ń tàbí yẹn àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ló ń wò pátápátá. Láti àwọn ètò tó wà ní àwọn ẹlòmíì wọ́n tún lọ gbé nọ́mbà customer care kí wọ́n lọ gbé sínú ẹgbẹ́ wọn. Wọ́n máa tẹ fọ́tò kí ní ẹgbẹ́ sílẹ̀. Nǹkan tó jẹ́ pé is for your so nígbà tó ti report fún mi mo ní kọ́ máa ṣàwọ́rí kọ́ máa ṣàdìlítẹ̀. Is for customer care. You want to talk to us, use it. Not that for àwọn bóyá rò pé èmi ni màá máa rí or something. tí bá wà round tí bá wà lọ́fíìsì on seat ni mo tó bá wù mí tí bá rí nǹkan tó ń tà tó ń ṣe I can decide to link the phone máa dial. But tí bá sí around iṣẹ́ ń lọ. So that's the people should know that when you are talking on the wire, you are not talking to me. You are talking to the company, and people working in the company will respond to you. So that is that. About that. Now, tí ẹ bá ti tẹ wẹ́bsáìtì ó máa gbé jáde RB Mẹ̀tẹ́tìrílẹ̀ Gold. Now, tẹ bá fẹ́ open account ẹ máa rí ìlà mẹ́ta péréte lókè níbà ẹ fọwọ́ tẹ̀ ẹ̀rì bẹ́yẹ fọwọ́ tẹ̀ ó gbé jáde home, about, blog, FSSE, contact us, sign up, login. Now nítorí ẹ̀yẹ̀ fẹ́ open ni ẹ máa lọ tẹ sign up. Tẹ bá ti tẹ sign up tẹ̀tẹ̀ ó máa gbé information tẹ máa fi sign ṣẹ́ni ó ti gbé jáde. Ó ti gbé jáde bẹ́ẹ̀. Now nínú sign up yẹn email tó ń ṣiṣẹ́ ni o. Tẹ bá fi fake email síbẹ̀ ara yín náà lẹ ṣe email tó ń ṣiṣẹ́ ni. Nítorí nǹkan tí email yẹn wà fún ni ọjọ́ tó bá gbàgbé password ẹ̀ email yẹn ló máa fi rí. So email yín users name yín orúkọ àpèjẹ́ tó fẹ́ kí báǹkì wa máa mọ̀ ẹ́ pẹ̀lú òun ni users name. Táwọn èèyàn bá ti mú irú ẹ̀ wá tí ò bá lọ wá mú mi so password tó fẹ́ máa fi ṣí wá fi sí lẹ́ẹ̀mejì orúkọ ẹ gangan surname ẹ a máa advise ẹ táàpù surname yẹn ní capital letter. But the bad type no problem. The system will regulate it. So your surname when you type it, other name ẹ tap orúkọ yín méjì. Because aláwọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n kàn máa tap orúkọ kan síbẹ̀ yẹn
nígbà tí wọ́n bá wá fẹ́ ṣe FSSC wọn wọ́n ṣe máa sẹ́ndì NIN wọn wípé àwọn fẹ́ kí orúkọ ìkẹta wọn yìí kó hàn bá ní no àwa kọ́ la gbé sí nǹkan tó ti ṣe sórí àkáǹtì ẹ̀ lára òun ló máa gbé jáde because the code tó fẹ́ gbé jáde is verifiable. Once you tap that code, your data information will be brought out. It's kept in Yoruba blockchain archive. So nǹkan tí a mọ̀ ẹ́ mọ́ nìyẹn ìwọ ló fọwọ́ rẹ̀ tà pẹ̀lú orúkọ tó máa jẹ́ lọ nìyẹn. So we have told a lot of people wípé kọ́kúkú máa send the details yẹn sórí customer care wa àwọn èèyàn wà tó máa bá wọn ṣí account wọ́n á ṣe wọ́n regularize ẹ̀ than wípé o mọ̀ kankan nípa sáìtì báńkì oníbàǹkì o kò lọ́n lò ó tẹ́tẹ́kútẹ́ ó tẹ́kọ̀ dúpọ̀ nípa ó ṣí ó ti kọ orúkọ kan tí ó razaki lórúkọ ẹ̀ ó kọ raza ó kọ̀kọ̀ ras bóyá ó rò pé crypto kan fi ṣe ó kọ̀kọ̀ ras ó ṣe gbogbo ẹ̀ síbẹ̀ ok nígbà tó wáyá tó wá rí nídìí tó nílò tó dẹ̀jẹ̀ láti lo báńkì ras ni system gbé jáde ó wá ní ṣé òun lè correct ẹ̀ ó lè correct even Nigerian bank bó bá ti ṣe mistake orúkọ wọn ò lè correct wọn á ní kó lọ gba affidavit tó bá lọ ṣe affidavit wọn á ṣe tó bá jẹ́ pé nǹkan kékeré ni wọ́n lè bẹ̀rẹ̀ ṣe kì í ṣe kó máa change orúkọ yẹn wọ́n máa attach orúkọ tuntun tó gbé wá wọ́n á attach ẹ̀ mọ́ profile ẹ̀ ni so that wọ́n máa ní rẹ́kọ̀ pé ìwọ ni ras ìwọ náà ló wá tún gbé àfidáfì wá pé Rashida nìyẹn so wọ́n á lè hàn náà yẹn kò ṣe é remove. So we always guide people mọ̀ kankan nípa báńkì or site oní site we want to create an account there, forward information to their customer care, let them open the account for you, help you do whatever they want to do. They will ask you what you need and send your login details to you. But tó bá yẹ pé o mọ̀ nǹkan tó fẹ́ ṣe mo àti ń kọ́ yín báyìí. So you go to sign up, fill all the information, put your phone number, pick the country wà ń bẹ̀, Yorùbá nation wà ń bẹ̀ after Yemen. If tó bá jẹ́ ọmọ orílẹ̀-èdè Yorùbá ni ẹ wà mú Yorùbá nation, that's all. Then you see RBE user is okay. Then you fill the box, you fill that box, you just tap it, then ó máa jáde fún ẹ kó submit, wà á dẹ̀ submit, it will open straight into your dashboard account. Tó bá ti gbé ẹ dé dashboard account ẹ a máa fi àwọn nǹkan tó máa ṣe hàn ẹ́. The first thing is you will see recent verification wà fọ́ tàpẹ̀ ó máa gbé líǹkì lọ sí email ẹ̀ later wà lọ sí email ẹ̀ wà lọ ṣí wà wá tẹ verify láti email ẹ̀ ó ti tán ó líǹkì email ẹ̀ nìyẹn so that ní ọjọ́ iwájú bí o ti ẹ̀ gbàgbé password ẹ̀ o wà lọ sí ibi tán kọ forget password sí so ó máa béèrè email ẹ̀ yẹn ibẹ̀ ló ti máa correct password àbí gba new password ẹ̀ that's all. So tó bá ti lọ fi fake email sílẹ̀ ó ṣe rẹ̀ nìyẹn o because kò sí ibi tó máa send the message sí so you are on your own nìyẹn. Now lẹ́yìn yẹn the second one is KYC portal wàá rí wàá tẹ KYC portal yẹn information ID card yẹn ló need information ID card yẹn ló need tó bá jẹ́ o ní NIN wàá tẹ NIN number ẹ síbẹ̀ wàá choose pé NIN ló tẹ̀ síbẹ̀ wàá dẹ̀ mú country tó fún ẹ ní NIN yẹn à submit tó bá yẹ international passport ní wàá tẹ international passport number ẹ síbẹ̀ wàá choose ID yẹn wàá ní international passport ní wàá dẹ̀ fún wa ní country tó fún ẹ ní document yẹn wàá submit the same thing with driver license and all that. Now a ní àwọn kan tó jẹ́ wípé bóyá wọ́n gbé ní Dubai àwọn míì gbé ní Libya wọn ò ní ìwé wọn ní passport wọn lẹ́ NIN ó ní ìwé kan tó máa ń fún wọn permit residential permit kóòdù kan wà lórí residential permit yẹn tó bá ti tẹ kóòdù orí residential permit yẹn irú ID card wo wà ní state ID wà choose state ID wà dẹ̀ tẹ country tó fún ẹ ní document yẹn wà submit so that's all. Tó bá ti submit tó máa gbé lọ á dẹ̀ gbé padà sínú dashboard account yẹn your KYC within
10-15 minutes approve ẹ̀ ó máa rí nínú email ẹ̀ pé your KYC and in RB virtual bank. Ṣùgbọ́n tó bá gbé tẹ̀kùtẹ̀ ló tẹ̀ síbẹ̀ tí ó wà verified ó máa sọ fún ẹ pé your KYC is disqualified ó lọ tún ṣe ló ń sọ yẹn. Now pàtàkì KYC ẹ ni wípé tí KYC ẹ bá ti wà proof ó ti ṣí àkáǹtì ẹ o lè gbowó wọlé o lè gbowó jáde. Ṣùgbọ́n bó ṣe kọ́kọ́ ṣí yẹn tó ṣí yẹn ìyẹn ò túmọ̀ pé owó lè jáde tàbí owó lè wọbẹ̀ ó láti ṣe KYC ẹ to get your identity information. So that is that. So bẹ́ẹ̀ lọ sí báńkì náà wọ́n máa gba ID card yín àti residential address yín. So those are important things. Now FSSC portal ó wà ńbẹ̀. FSSC yẹn ẹ ò lè ṣe kankan lórí ẹ̀ ẹ láti pe customer care line wa nítorí wípé FSSC yẹn ìwé ìdánimọ̀ orílẹ̀-èdè Yorùbá ni indigenous social security verification number ni. So ìwọ tó ń ṣe ọmọ Yorùbá ò lè gbà ọmọ Yorùbá ló lè gbà. So tẹ́ bá pè wá we interview you can't lie for us. Don't think that because it's virtual you lie for us. Because the system itself FSSC yẹn ó máa scan ní ojú yín ó máa scan yẹn ní ojú yín ìwọ tó ń ṣe ọmọ Yorùbá ó máa disqualify ẹ. But one thing is this, in generating your FSSC code ó máa já is 0.30. That is why your account need to be funded before you can do it. Now tó o bá ń ṣe ọmọ Yorùbá tó fẹ́ wá parọ́ gbà ó máa já owó yẹn á disqualify ẹ. Tó bá mú ojú olójú sílẹ̀ tí wọ́n gbogbo ń ṣe ojú yẹn tó bá go successful ọjọ́ tó bá máa verify ẹ̀ wọ́n máa rí pé ìwọ kọ́ ló wà nínú ẹ̀ and that can go. So you can't fraud it. You can't fraud it. You can either Yoruba or either Yoruba here or you leave it. Yes. So that is it. Everybody can open account but Yoruba only can get FSSC. So that is that. Now màá wá ṣí tí tó bá di wípé ẹ ti lákàǹtì ẹ fẹ́ ṣí àkáǹtì yín nọ́mbà wa kan tó lọ síbẹ̀ yẹn mo fẹ́ fi nǹkan wọ̀nyí ń bí tẹ bá lọ sí báńkì wa tó ṣí báyìí tẹ bá scroll lọ sí ìsàlẹ̀ pátápátá látòrí fóònù yẹn scroll lọ sí ìsàlẹ̀ pátápátá ẹ rí managed by RB banking tẹ bá ti rí ẹ máa rí download app ṣe rí nísàlẹ̀ pátápátá download app lórí kíní Google Play Store mẹ́ download app tẹ bá ti tẹ̀ ó máa download app wa sórí fóònù yín. So we have a mobile app you can get it on our website instead wípé ẹ lọ sórí Google Play Store ẹ ń wá káàkiri app ti pọ̀ lórí Google Play Store ẹ ò dẹ̀ mọ̀ app wa yìí rí. So it's better you come and download it from our website direct. Yes. Instead of mọ́jẹ̀ ni ò dáná ó lọ ń wá kiri nǹkan tó mọ̀ rí ó lọ ń wá kiri. So àwọn ti pé mo ti ṣàlàyé ó ti sú mi. So we decided that okay nǹkan tó mọ̀ rí tó ń wá báwo ló ṣe fẹ́ dá mọ̀ kúkú lọ sórí wẹ́bsáìtì wa ó wà ń bẹ̀ dàrẹ́ wà dáhùn àwọn tó ní wà á dẹ̀ download ẹ̀ láti bẹ̀. That's all. So it's very clear now. Go down our website and download it. Ó ti tán. Now when you want to log in tó ti open account tán you will click the same place ibi by to fi register after sign up you see login you click login tó bá tẹ login báyìí wọ́n ti ṣe account fún yín ẹ tẹ login ìbéèrè méjì ló wà ní login o lè lo email ẹ tó fi ṣí account àbí kó lo orúkọ àpèjẹ́ ẹ that your users name or kó lo email tó fi ṣe àkáǹtì yẹn. So ká ní wípé ẹni yìí òun ni eléyìí mo fi ń sọ̀rọ̀ ni ká lẹ́ni yìí ni àpèjẹ́ ẹ̀ nìyẹn password ẹ̀ kó wá tẹ̀ ẹ́. So lẹ́yìn tó tẹ̀ tán ẹ tẹ login
ẹ rí pé ó ti ń lọ́gì ó máa ṣí ó ti ṣí bẹ́ẹ̀ ó ti gbé yín wọnú àkáǹtì ẹnìyẹn ó ní 3.34 ruba. The dollar value is under it, $40.12. Users name ẹ̀ náà. Now tẹ bá ti wọlé bẹ́ẹ̀ yẹn lórí app ẹ ò lè rí RBE account number yín or wallet address ruba yín. Ẹ lè rí wallet address gbogbo other crypto tẹ bá lọ sí wallet ahadẹ ni, but lórí website ẹ máa rí RBE account number yín or ruba address. Orí crypto account number address náà máa ń pè, so òun ni RB àtàwọn nọ́mbà yìí nǹkan tó wà fún ni pé ẹ lè fi gba rúbà lọ́wọ́ èèyàn tó ń lo rúbà account. Kò ní ṣe bóyá ABC virtual bank o olókun virtual bank o àwọn nǹkan báyìí tó bá jẹ́ rúbà bank ni tó fẹ́ san rúbà fún yín tẹ́ bá ti fún ní kíní òun ló máa fi send owó sí lẹ́sẹ̀kẹsẹ̀. Kò bá wà ní Australia kẹ́yìn wà ní Northern Ireland á wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ all over the world lójú ẹsẹ̀ á wọlé ẹ̀dẹ̀ máa rí. àwa lè testify sí àti ìlú dáadáa. so that is it. Now kì í ṣe account number léyìí lẹ́fẹ́ lọ fi gba owó ní báńkì náírà kò jọra wọn. Naira is restricted. Naira gan ò lè sanwó wọ Benin sefa nọ́nà Benin o lè kọjá Nàìjíríà nìkan ni náírà ti lè rìn. We want to educate because our people very you be shocked some people you think are but cut short. UK ò lè sanwó kọjá UK ní pounds. Pounds bóyá wà ẹ́ kò lè sanwó ní Ireland. Euro dẹ̀ náà ná Ireland. Ọjọ́ ná euro tẹ́lẹ̀ ni bọ̀ǹgbà kan fi kúrò wọ́n cut wọn off, so their network can only see Great Britain pounds. Great Britain pounds account yẹn ẹ lè send ẹ̀ sí Ireland kó wọlé sí báńkì bẹ́ẹ̀ euro ní network wọ́n mọ̀, so you cannot send naira or any country where you are using the ruba address or account number. Kò lè lọ. It only recognize ruba. It recognizes ruba. So that is that. So any bank tó ná ruba ó máa wọlé. Just the way your naira can enter any bank spending naira, maybe Access Bank yo, Zenith Bank yo, tó bá jẹ́ náírà ni tó bá ti send ẹ̀ sí nọ́mbà á wọlé sí báńkì yẹn. The same thing olóko bank yo, RBE bank o, Ruba Cash yo, ABC bank yo, Graceland o, tó bá jẹ́ Ruba bank ni tó bá ti fún ní account náà bá ní mo ní Ruba account ok o dẹ̀ fún ní Ruba bank o forúkọ Ruba bank ẹ̀ síbẹ̀ Ruba address ẹ̀ o dẹ̀ fún users name ẹ̀ sí ó ti tán. Ẹni ẹ máa send ẹ̀ sí ẹsẹ̀ kẹ́ wàá check kìíní ẹ̀ wàá ó ti wọlé ó ti tán. And you know the value of ruba is $12. So when somebody give you 1 ruba, the person has give you just $12. And if somebody give you 0.50 ruba, that is 50 Dua coin. The person has just given you $6. So that's all. So it's spendable. People are spending it. People are using it. But you want to convert it to another country money where you are, you need to call our customer care. We will do that beauty change for you. Immediately within 5 minutes it is done. So that is it. Now that it has opened, how àwọn ibi tá a sọ yẹn rèé ẹ rí lókè ẹ máa rí gbogbo àwọn bọ́tìn yẹn lókè ẹ ti rí log out rí ẹ log out recent verification yẹn òkè bí ló máa wà KYC yẹn òkè ní all transaction gbogbo transaction tẹ́ bá ń ṣe gbogbo receipt ẹ̀ ó wà ń bẹ̀ all transaction lẹ ti máa rí with date and year, so you can then you come back to your dashboard, you create dashboard. Now FSSC portal òun rèé FSSC portal, so you don't go there, you contact us, we do it for you, or else you just be charging your money unnecessarily.
and so that is now àwọn cryptocurrencies tẹ lè láǹfààní sí ó wà ní àkáǹtì ẹtì rúbà náà wà bẹ́ẹ̀ because it's on crypto so owó tẹ́ni ẹni ẹ̀rí ó wà ń bẹ̀ RMB ó wà ń bẹ̀ rúbà dual token owó àwọn rúbà cash nìyẹn òyìn tún yàtọ̀ sí Yorùbá nation rúbà token but it's the same value so crypto lélẹ̀ owó ìlú lélẹ̀ that's the difference. You have Bitcoin, you have Ethereum, Tether is US dollar on crypto so US dollar ó wà lórí crypto báwa náà rúbà wa ṣe wà lórí crypto pound sterling wà lórí crypto so US dollar òun rè òun náà ń pè ní Tether or USDT a ní BNB, Solana, Polygon, Dogecoin, Bitcoin Cash, Ethereum Classic, USD Coin, so XRP, Cardano, Tron, gbogbo ẹ̀ ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti tọ́ ẹ̀yin tẹ́ mọ̀ crypto lò ẹ lè fi crypto gbé nǹkan bẹ́ẹ̀ wọnú rúbà kàǹtì àwọ̀ ọbẹ̀ òun àwọn ní network tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ẹ máa rí tẹ́ lè fi gbé wọlé wọ́n dẹ̀ ní wallet address tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ máa fi gbé wọlé ẹ wá lo convert nísàlẹ̀ pápátá ẹ ti rí send deposit convert kò ní kẹ́ débi p2p yẹn àti de-escalate ẹ̀ sórí WhatsApp wa ó yẹ káwọn èèyàn kọ́ máa tápù bí kọ́ máa rí àwọn customer care tó máa bá sọ̀rọ̀ tó máa bá wọn ṣe burúdi change sí owó wọn ẹ̀ but àwọn ọmọ Yorùbá tí à ń kọ́ wọn ọpọlọ wọn ò gbé wọn ready so that's the reason we de-escalate it away from the system and put it on the WhatsApp line so that àwọn tí ó máa dá yín lóhùn we can coordinate them and be responsible for them so that's the reason so there is no need of that so you can this convert you can use it to convert Ruba to any of the crypto or any of the crypto to Ruba and it will convert is there and you have here you have deposit lórí app wa deposit yẹn fund ló wà ń bẹ̀ tẹ́ bá ti tẹ̀ deposit a béèrè èlò ni ẹ fẹ́ deposit ẹ ti mọ iye tẹ́ni ẹ fẹ́ fún yín látòrí crypto àìkọ́ síbẹ̀ owó wo ni crypto tó fẹ́ fún yín ẹ choose yẹ then tẹ́ bá ti choose yẹ ó máa gbé network tówó yẹn ń lò jáde ẹ rí mo kàn fún ọgbọ́n choose ok Tether mo choose Tether ẹ rí network ẹ TRC20 nǹkan tẹ́ni yẹn need nìyẹn tó fẹ́ lo crypto fi send owó ó máa send yẹ that's all tó bá ti send yẹ tó ti wọlé ok ó kù wallet address ẹ máa kọ́kọ́ táàpù kìíní information tí ń síbi ẹ̀rọ àti manual payment á gbé wallet address ẹ máa lò jáde sísàlẹ̀ but tí website bá gbòdù fún ẹ lo app immediately á gbé wallet address jáde ẹ máa lò without typing your this thing so those are then send so easy just the way you send your money from your bank this thing owó tẹ́ fẹ́ send rúbà lélẹ́yìí tó bá jẹ́ owó mi ẹ choose ẹ amount ẹ sọ yẹ amount send through RBE user any bank tó ń lo rúbà òun nìyẹn ṣùgbọ́n tẹ́ bá fẹ́ send sí another crypto wallet tí òun ṣe rúbà kínní òun lè máa ní send via blockchain ìyẹn ní charges nínú ṣùgbọ́n tó bá yẹ pé rúbà bank ní send RBE user ó ti tán RBE number yẹn account number yín RB so number yẹn ẹ fi síbí àbí account number tí another Ruba bank fún yín tó ń kẹ́ sọ ẹ tàbí síbí ẹ dẹ̀ send ẹsẹ̀kẹsẹ̀ ó lọ ó gbà you can send and that's it but if you want to use your local currency you have to call our customer care chat with them they will help you to do the bureau change work so àkókò gbà wá much so a máa stop ní ibi so a máa padà wá and a máa ṣe àwọn iṣẹ́ kan sí orí YouTube video work kan sórí YouTube so a máa send sáwọn èèyàn kan lè wà conversant with how to use our this thing.
So we are rounding up now, so we can log out. You click here, you log out from your account. So that's the thank you very much. God bless you.